At this point in time, omele nísàlẹ̀ ìlú, òrìṣà tó bí ìlú, Kúsọ̀rí ló jẹ́, ó sì lójú bàbá ẹni tó lè tu. Ṣẹ̀kẹ̀rẹ̀ àti Dòndó Kájọlà, where are you? Ẹ̀sùn wọn bí pápápá. It is the dawn of a new day in Ògbómọ̀ṣọ́. Ṣẹ̀kẹ̀rẹ̀. Because we have our Imperial Majesty Ọba Afọlábí Ghandi changing the atmosphere of culture and tourism in Ògbómọ̀ṣọ́. So therefore we invite the Kájọlà Ṣẹ̀kẹ̀rẹ̀ Dòndó. 5 minutes please. Ẹ̀yin Kájọlà, ìṣẹ́jú márùn-ún kò sì ní kọjá ìṣẹ́jú àáyá kan. 5 minutes. Ìṣẹ́jú márùn-ún ẹ̀yin Kájọlà iwájú kábíyèsí la fẹ́ kẹ́ wà nísàlẹ̀. Iwájú kábíyèsí ni ká ẹ ti ṣeré ọba kábíyèsí Ṣọ̀ún ọba aláwọ̀ tútù mìnìjọ. Pápápá 5 minutes. Ìṣẹ́jú márùn-ún. Dàbí sọ̀lú di tuntun, Afọlábí sọ̀lú di tuntun, gbogbo lè lo mọ́tò, wọ́n rẹ̀ wọ́n kọ́lé bí ẹ̀ka mòore ní ẹ̀bùn kan. Ọwọ́ kan ọ̀gbẹ́rù lórí, ọwọ́ kan ọ̀gbẹ́rù lórí, ọwọ́ kan ọ̀gbẹ́rù lérí, ọwọ́ kan ọ̀gbẹ́rù lérí. Ọdọọdún mi bá kọ́ wíwé. Ọdọọdún lọ. Ọdọọdún lọ. Afọlábí ìwọ́lá bí ṣe ìwọ́lá bí ṣe lẹ́nu kan ṣe kọ́ńdú 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 ìwọ́lá bí ṣe Afọlábí ìwọ́lá bí ṣe. Afọlábí ọ̀sàmọ́dún àmì ọ̀sàmọ́dún ọdọọdún làárọ̀ mọ́ òbí láàtẹ́ ọ̀sàmọ́dún. Orúmọ àti ìgbà gbogbo àti ìgbà gbogbo rẹ̀ pọ̀ àti ilé àtòkò àti ìgbà gbogbo rẹ̀ òṣogùn mọ́tòọ̀tọ̀ tẹ̀ mọ́rùn àti ìgbà gbogbo rẹ̀ àti ilé àtòkò. Afọlábí ẹ máa kó wa jẹ ẹ máa kó wa jẹ. Afọlábí kìkì índómì ẹ̀mí ó wà jẹ́. Ẹ̀sìn bí làbádé ẹ̀sìn bí làbádé ẹni tí ò sí bí làbádé ìyá ní àjẹ ẹ̀sìn bí làbádé. Bàbá rẹ lónìí rẹ
bàbá rẹ lónìí rẹ ìwọ máa ní gbé owó onílé ò ní gbé owó ìbá àṣàlàgbà ìbá àṣọlókúta onílé ò ní gbé owó Àfọlábí àwọn òru mágẹ́lẹ́. Bàbá ike bá dà bàtà ìgbà àbùbá ta bàbá. Kájọlá ṣẹ̀kẹ̀rẹ̀ dandan ẹ ṣé o ẹ ṣé àdúpẹ́ o thank you 5 minutes yẹn ti pé. ọ̀rọ̀ ni wọ̀rọ̀wọ̀rọ̀ gbé ní ọ̀rọ̀ ni wọ̀rọ̀wọ̀rọ̀. ẹ ṣeun o ẹ jẹ́ dápẹ́ bá ń pàtẹ́wọ́ fún àwọn Kájọlá ṣẹ̀kẹ̀rẹ̀ dandan bí ẹ̀yin ò bá tẹ̀ bí bàdí ò bá wọ́ àmọ́ ẹni tó bàbá tó fún ní àtàtà ọ̀rọ̀ Kájọlá dandan òkèrè nínú onílù l'Ógbómọ̀ṣọ́ ẹ̀ṣin ọ̀yàngá ló gbè yín o.